ẹ bá mi kí okun adé Ọlájídé. Okun adé Ọlájídé náà ní sọjọ́ ìbí lónìí o. Lágbára Elédùmarè. Àsọdúnmọ́dún náà ní sàwọn àsọdúnmọ́dún. Àsọ̀rọ̀ ní sàwọn àsọ̀rọ̀. Èyí tó ṣe lónìí, àṣetúnṣe náà ní lágbára Elédùmarè ọba mi. Okun adé Ọlájídé Tiyankola, CEO of Better Life Outfit and Agriculture ló sọjọ́ ìbí. Ọdọọdún bẹ́ẹ̀ la oró gbogbo láyé. Ọdọọdún lọ́rọ̀ wùsà kíkúrẹ́ ọ̀sà. Ọdọọdún iná lọ́rọ̀ mọ̀ bí lóra òbí kú òbí àrùn dání. Happy birthday to you. Ọdọọdún ní sọ́kùnrùwé. Ọdọọdún náà láwọn ọmọ ọbẹ̀ níbẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ wọn abẹ́ náà wò. Ẹni bá ní oníkádùn iná nípa láyé kì í ṣe pé ọmọ ìyọ́ni ọmọ ìyọ́ ọmọ olùgbé wu Ọ̀yọ́ ládé wa wọn fowóra dérí Ọ̀yọ́ ojú pàṣẹ kẹrẹ mọdé ọmọ àti ìgbà Ọ̀yọ́ lónìí kọrin kó yẹ èèyàn Ọ̀yọ́ lónìí kọrin kó yẹ ní ọmọ pápá gbígbé náà wù ní ọmọ fẹsẹ̀ gbígbé wù yàn aláàfin níbí ní ká máa wálé ọlákiri àsìgbà ló ń bòde Ọ̀yọ́ jẹ́ àjíṣe bí Ọ̀yọ́ láàárín ìran bàbá yín níṣe bàbá ẹnìkan ọ̀kan Ọ̀yọ́ ọmọ òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àtìpà Okun adé Ọlájídé lágbára Elédùmarè ó sọdún yìí wà á ṣe mí nínú owó wà á ṣe nínú ọ̀la wà á ṣe nínú ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nìkan kíkó tó lọ láyé bí. Happy birthday to you, long life and prosperity.